mo kí gbogbo ọmọ bíbí inú ilé Ìbíkúnlé láyẹyẹ ń bàdàn láti ilẹ̀ títí dókè òkun. Jagunjagun alágbára ńlá làwọn bàbá tó bí Balógun Ìbíkúnlé. Baálẹ̀ Ìbíkúnlé, ẹ̀yin lágbàlá tó kókó sáré, ẹ̀yin lágbàlá kó ẹjọ́, àgbàlá yín jókòó bàbá ńlẹ̀ lómi lọ. Oríire lẹ́lẹ́lẹ́ jẹ́ nínú ilé Ìbíkúnlé. Ẹ pàkúrì tẹ̀lé kẹwo bí ètò náà ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́. Oyè tuntun wọlé wá, Ààrẹ Àgò. Ẹ káàbọ̀ sílùú Ìbàdàn nínú Olúyọ̀lé ọmọ Àjẹ̀bú ló fi kára ń fọ́ orin mu. Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú. Ìbàdàn bèrèkó tó wọ̀ nínú ìlú tó létò jù nílẹ̀ Yorùbá. Ìbàdàn jẹ́ ọ̀kan pàtàkì nínú ìlú tó létò nílẹ̀ Yorùbá tó bá ti jọba nílẹ̀ Yorùbá káàkiri orígun mẹ́rin àgbáyé. Wọn kì í kọyán Ìbàdàn kéré wọn ń kọyán Ìbàdàn kéré. Ààfin ọba ìlú Ìbàdàn náà láwàá ìpá ìdámọ̀ sí Palace Ìbàdàn láwàá pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táyọ̀ mọ̀ sí Òjútólé pẹ̀lú ẹgbẹ̀rún pàtàkì tá mọ̀ sí Saliu Bákàrè náà lájọ kọ́wọ́rìn wá síbi tí wọ́n ti ń fa àwọn èèyàn joyè nílùú Ìbàdàn lónìí. Ààfin ọba Ìbàdàn náà láwà yí rẹ ibi tí gbẹ̀gẹ̀dẹ̀ ògùdé lónìí tẹ́tí mọ́ àwọn oríṣiríṣi àwọn olóyè nílẹ̀ Ìbàdàn, àwọn tó ń jẹ́ Ìbàdàn gangan. Ǹjẹ́ bò ní oyè ètò Ìbàdàn ṣe rí ẹ gbọ́ lónìí lórí ètò ètò wa Ojútólé Yorùbá TV náà láti gbọ́ gbogbo ẹ̀. Ẹ mọ̀ bá wa bọ̀ ilé Ìbíkúnlé náà láti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ àgbélé Ìbíkúnlé náà bí ọgbà ṣe ń lọ ń bẹ pátápátá náà lẹ́rìí tẹ́sí máa wò lórí ètò ètò wa Ojútólé Yorùbá TV kúlẹ̀ mọ́ yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hassan. Ẹ máa bá wa bọ̀. Oyè ìdálọ́lá pọ̀ ń bàdàn dáadáa tí Ìbàdàn máa ń fìyàn jẹ, ṣùgbọ́n àwọn ojúlówó oyè rèé nílẹ̀ Ìbàdàn ìlú Ìbíkúnlé alágbàlá tó kókó sáré. Ẹ máa bá mi bọ̀. Bí ènìyàn bá joyè nílẹ̀ Ìbàdàn tí ó rọlé kí kọ́kọ́ lọ rọlé gẹ́gẹ́ bí mágàjí ilé wọn náà. Bí ènìyàn bá fẹ́ di olóyè pàtàkì nílùú Ìbàdàn, ohun àkọ́kọ́ ni pé gbogbo ẹbí pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pátápátá nílẹ̀ yìí àti lókè òkun ni wọ́n farúfẹ́ ní bẹ́ẹ̀ lẹ̀ pé kó lọ rọlé gẹ́gẹ́ bí mágàjí inú ilé wọn tí wọ́n sì mú dọ́dọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn léyìí tí wọ́n kàn ẹ̀kẹ́ mọ́rúfẹ́ lébẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n ti ní mágàjí nínú ilé wọn. Látòrí mágàjí irúfẹ́ oyè bí ó ti wá máa sún sókè bọ̀ bẹ́ẹ̀ láti rí mágàjí. Lẹ́yìn mágàjí yóò sún sípò jagun, lẹ́yìn jagun àjíà, lẹ́yìn àjíà ńkọ́ bàdà, lẹ́yìn bàdà ààrẹ oníbọn, lẹ́yìn ààrẹ oníbọn yóò di gbọ̀ǹkà, lẹ́yìn olóyè gbọ̀ǹkà yóò di ààrẹ ẹgbẹ́ ọmọ, lẹ́yìn ààrẹ ẹgbẹ́ ọmọ ńkọ́ òòtàlókù, lẹ́yìn òòtàlókù lágùnà, lẹ́yìn lágùnà ló wá kù Ààrẹ Àgò tí bàbá wa nílé Ìbíkúnlé. Olóyè pàtàkì nínú ilé Ìbíkúnlé èèyàn Lateef Akíntọ́lá, ọ̀gá ológun ajagun fẹ̀yìntì fórílẹ̀-èdè wa Nàìjíríà tún ni olóyè ilé Ìbíkúnlé jẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọmọ nílọ́lá mẹ́rìnlá sẹ́ni bá